am present here today to immortalize a monumental change in the course of history. Nepal, our mother, this country gave us birth, nurtured us. But what did it ask in return? Just our honesty, our hard work, our contribution. But what are we doing? We are bounded by the chains of unemployment, fleeing abroad in search of opportunities. We are trapped by the selfish games of political parties. Corruption has woven a web that is extinguishing the light of our futures. Youth, rise! We are the torch bearers of change. If you do not raise our voices, who will? If you do not raise our voices, who will? If you do not build this nation, who will? We are the fire that will burn away the darkness. We are the storm that will sweep away injustice. Ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè àgbáyé ọ̀nà ni àtúnika tó mú wá ṣe ti gbọ̀yìn fún tòní gbogbo wa láti rí bí revolution rebellion eléyìí tó ń ṣẹlẹ̀ ní ìlú Nepal báyìí ṣe wáyé nítorí pé àwọn kan tó ń ṣẹlẹ̀ yìí eléyìí ni ó fi hàn bí n tí a mọ̀ sí corruption bad leader ṣe pọ̀ káàkiri àwọn orílẹ̀-èdè àgbáyé. Ìlú Nepal ọ̀nà ni wàhálà ti bẹ́lẹ̀ nígbà bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Kí ló sì fa wàhálà yìí? Ọmọdékùnrin tí a mọ̀ sí ọmọ ọdún mẹ́rìndínlógún ọ̀nà ni ó ń give speech nílùú Nepal tí ó sì fi tìbínú tó fi sọ̀rọ̀ bí ètò ìṣèjọba àwọn ará Nepal bó ṣe ń da ìlú náà láàmú. Even if I die, shall my country live on? Nepal, our mother, this country gave us birth, nurtured us. But what did it ask in return? Just our honesty, our hard work, our contribution. Nepal is ours and its future is in our hands. Today I stand here with the dream of building a new Nepal, with a fire of hope and passion burning within me. But my heart is heavy because this dream seems to be slipping away. Rise and shine, futures of this upcoming imperial empire. Ayekooto, the head boy of this everlasting imperial institute, Holy Bell English Secondary School, before you this moment to shed light within your consciousness by piercing the dark nimbus that circles above you. I am present here today to immortalize a monumental change in the course of history. Nepal, our mother, this country gave us birth, nurtured us. But what did it ask in return? Just our honesty, our hard work, our contribution. But what are we doing? We are bounded by the chains of unemployment, fleeing abroad in search of opportunities. We are trapped by the selfish games of political parties. Corruption has woven a web that is extinguishing the light of our futures. Youth, rise! We are the torch bearers of change. If you do not raise our voices, who will? If you do not raise our voices, who will? If you do not build this nation, who will? We are the fire that will burn away the darkness. We are the storm that will sweep away injustice and bring prosperity. Our ancestors shed their blood to give us this nation. We cannot sell it. We cannot lose it. We are the fire. We will burn every despair away. Now we must decide, will we drown in the darkness of despair or rise as the sun of hope? Will we change the fate of this nation or will we let it remain in shackles? King Birendra once said, even if I die, shall my country live on? All the youths, carry these words in your heart and engrave a monument of change in the course of history. Nepal is ours and its future is in our hands. Jai Yuva, Jai Nepal! Bó ṣe jẹ́
wípé àwọn ọmọ olówó àwọn ọmọ olóṣèlú ìlú ọ̀hún nìkan ni wọ́n ń jàǹfààní ọ̀rọ̀ ìlú Nepal. Lẹ́yìn ìgbà tó ṣe fídíò yìí ó náà ní fídíò yìí ó ní ó went viral ní orí ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì rí fídíò wọn gẹ́gẹ́ bí eléyìí tí ó lè pè fún revolution ní ìlú Nepal. Kété òun náà ní ìjọba ìlú ọ̀hún ni wọ́n ṣe ìgbésẹ̀ láti ní pé wọ́n bá gbogbo social media pátápátá. Èmi ní Facebook ní, èmi ní Twitter ní, èmi ní TikTok ní, èmi ní WhatsApp ní, èmi ní X ní. Wọ́n rí pé wọ́n bá ní gbogbo social media pátápátá ní ìlú ọ̀hún. Eléyìí ló bí àwọn ọ̀dọ́ ìlú ọ̀hún nínú tí wọ́n sì pè fún ìwọ́de wọ́rọ́wọ́ ní ìlú ọ̀hún. Ìwọ́de wọ́rọ́wọ́ òun náà ni wọ́n ṣe nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n yìnbọn lu ọmọ kékeré kan tí ó ń ti iléèwé bọ̀ tí ọmọ ọ̀hún sì gbé ẹ̀mí mì. Ojú ẹsẹ̀ òun náà ni wọ́n yí ìwọ́de ọ̀hún sí orúkọ míì tí wọ́n pè ní Genz protest. Genz protest yìí òun náà ni tí ó wá dá wàhálà sílẹ̀. Àmọ́ kó tó di pé ìwọ́de ọ̀hún débi tí ó dé lónìí òun náà ni prime minister ìlú ọ̀hún tá a mọ̀ sí Mr. Ole ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ látàrí bó ṣe rí bí nǹkan ṣe ń lọ ní ìlú Nepal tó sì rí pé eléyìí ó lè fa wàhálà sí òun lọ́rùn ló sì fi ẹsẹ̀ fẹ́ ní ojú ẹsẹ̀. Àmọ́ ìyanu ni pé gbogbo àwọn tó jẹ́ olóṣèlú tí wọ́n ń ṣe ìjọba nílùú ọ̀hún tí ọwọ́ àwọn Genz protest yìí tẹ̀ wọ́n pátá òun náà ni wọ́n fi ojú wọn iná ẹ̀mà tí wọ́n sì ń jù wọ́n sí omi bí wọ́n sì ń sọ. Wọ́n sí omi ni wọ́n ń gbá wọn ní ìgbájú ìgbámú. Kódà ìyàwó prime minister eléyìí tó wà nínú ilé níṣe ni wọ́n jó mọ́ inú ilé ọ̀hún. Eléyìí ló mú kí àwọn Genz ọ̀hún kí wọ́n fò gànà bọ́ sí ilé ìjọba ìlú ti Nepal tí wọ́n sì dáná sun pátápátá. wọn àgbèsùgbẹ̀gbà látara wípé bí ìjọba ìlú ọ̀hún bí wọ́n ṣe ń tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ ní ìlú ọ̀hún. Àmọ́ kó tó di pé ọ̀rọ̀ débi tó dé dúró yìí ó náà ní àkọsílẹ̀ kan ti wà eléyìí tí ó fa bí wàhálà ọ̀hún bí ó ṣe di wípé agbára ìjọba kò ká mọ́ lónìí. Ẹ jẹ́ kí a ka àkọsílẹ̀ ohun tó bí wàhálà àti tó fa wàhálà ọ̀hún débi pé ó wá bọ́ sí ti agbára ìjọba ìlú ọ̀hún tí agbára wọn kò ká mọ́. Ó náà ní àkọsílẹ̀ eléyìí tí ó wá láti ọ̀dọ̀ àwọn BBC sọ pé Nepal protester anger by a bloody crackdown defied a police curfew and took over the street of the capital Kathmandu on Tuesday, setting fire on the Prime Court, Parliament and other government buildings in the last day of the Genz-led protests that have took the Himalayan country prime minister. Officials said at least 22 people have been killed and 100 wounded in the clash in Kathmandu, sparked by a government ban or social platform, but driven by deep-rooted resentment at rampant corruption by the country
political elite and a lack of economic opportunity for regular Nepal. Eléyìí ló fa wàhálà tó ṣẹlẹ̀ nílùú ọ̀hún àti tó tún wá jẹ́ kí wàhálà ọ̀hún kó débi tó ní pé bí àwọn ọmọ olóṣèlú ìlú ọ̀hún àtolówó ìlú ọ̀hún bí wọ́n ṣe ná owó Nepal yàfùyàfù tó sì jẹ́ pé wọ́n fi gbogbo ẹ̀ hàn ní orí social media tí àwọn tí wọ́n jẹ́ Nepal citizen tí wọ́n ò rí àǹfààní wọ̀nyí tí wọ́n ò rí jẹ. Eléyìí ló fà á tí àwọn wọ̀nyí tó fi di pé ọjà náà ká wọn lára tí wọ́n sì wò pé àsìkò ti tó fún ọ̀dọ́ láti gba ara ẹ̀ kalẹ̀ lọ́wọ́ ìjọba amúnisìn tìlú Nepal. Eléyìí ló sì mú kí wọ́n bọ́ síta kí ìjọba kó lè pé agbára àwọn ọlọ́pàá agbára àwọn military personnel agbára àwọn ò ká ìjà ọmọ rárá. Àmọ́ orí ló kó àwọn family president ìlú Ọ̀yọ́ nígbà tí wọ́n wá fi helicopter tí wọ́n fi kó àwọn family rẹ̀ kúrò. Bí helicopter olúwa Ọlọ́run alágbára ń tà ń sọ fún àwọn olóṣèlú wa rẹ̀ wípé ọjọ́ gbogbo báyìí òun náà ní tó lè ọjọ́ kan òun náà ní tó lóhun tí gọ́ọ̀mẹ̀ntì nípa bá mọ̀ wípé ọjọ́ kan dédé jí tí àwọn ọ̀dọ́ ìlú ọ̀hún tí wọ́n kóra wọn jọ lóhun tí wọ́n rò tì bí tí kì í ṣe bí pé wọ́n ní plan fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ they don't have plan for it but it just come and the revolution started immediately tí wọ́n kóra wọn jọ débi pé ìjọba ìlú ọ̀hún ò wá rí ọ̀nà láti jáde mọ́ wọ́n wá ń fi helicopter kó àwọn fámìlì wọn kúrò ní ìlú ọ̀hún. ṣé bẹ́ẹ̀ náà ti rí bí wọ́n ṣe ń fi helicopter kó àwọn ọmọ olóṣèlú kúrò nílùú Nepal láti lè dóòlà ẹ̀mí wọn látàrí bí ìjà àjàkú akátá eléyìí tí àwọn ọ̀dọ́ Nepal tí wọ́n gbé kaná pẹ̀lú ìjọba wọn tí wọ́n sì gba ilé ìjọba pátápátá nítorí pé wọ́n gbà wípé àwọn làwọn ní ìjọba àwọn làwọn lè ṣe ìjọba àwọn làwọn fi ń síbẹ̀ níwọ̀n ìgbà tí ẹ bá kọ̀ tẹ́ ò bá ṣeun tí aráàlú ń fẹ́ tó jẹ́ wípé corruption lọ́tún lọ́sì tí ìjọba ìlú ọ̀hún ò sì bìkítà láti mọ̀ yé fi ara ní àwọn ará ìlú ohun tó fà á tó fi wá débi pé ó débi tó dé lónìí tí wọ́n wá fi wá pé protest ọ̀hún ní Genz protest ìyẹn ni pé àwọn ọ̀dọ́ kì í ṣe àwọn àgbàlagbà kì í ṣe àwọn middle age ni wọ́n jáde láti jà fún ẹ̀tọ́ bí kì í ṣe àwọn ọ̀dọ́ tender age tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lókè àwọn náà pé enough is enough ó yẹ kí àwọn dìde láti jà fún ẹ̀tọ́ àwọn nílùú Nepal eléyìí sì ràn wọ́n lọ́wọ́ láti rí i pé wọ́n wà unite wọ́n fi ìmọ̀ ṣọ̀kan wọn ṣọ̀kan débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò tí mo rí kódà níṣe ni àwọn ọ̀dọ́ wọ̀nyí níṣe ni wọ́n dúró ti àwọn àmì Ọlọ́run pé tẹ́ ẹ bá fẹ́ pa wá kẹ́ ẹ pa wá àní níbí lónìí a gbọ́dọ̀ rí wípé a lé ìjọba yìí kúrò lórí oyè bẹ́ẹ̀ ibi kékeré báyìí òun náà ni wọ́n sì ti bẹ̀rẹ̀ látàrí wípé wọ́n búlọ̀kù wọn pátápátá ní orí social media wọ́n búlọ̀kù gbogbo social media pátápátá pé àwọn ọmọ Nepal pé wọn ò lè ní àṣẹ sí gbogbo social media mọ́ ṣùgbọ́n nígbà tí wàhálà ìbẹ́ sílẹ̀ ojú ẹsẹ̀ òun náà ni ìjọba ìlú ọ̀hún ni wọ́n bá di gbogbo social media pátápátá àmọ́ ẹ̀pà ò gbóró mọ́ ọmọ yẹ wọ́n ti lu ọjà eléyìí sì fà á kí ìjọba Nepal kó dópin lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọ̀dọ́ ìlú ọ̀hún àwọn ni wọ́n pawọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ wọn láti jà fún ẹ̀tọ́ ìlú wọn láti jà fún ààbò ìlú wọn láti jà fún tó yẹ kó jẹ́ ti gbogbo wọn ṣùgbọ́n tó jẹ́ pé àwọn kan nínú ìjọba ìlú ọ̀hún ni wọ́n ń kó owó ọ̀hún ni wọ́n ń kó ná ẹ wo bí wọ́n ṣe ń lé àwọn ènìyàn wọn káàkiri ẹ wo bí wọ́n ṣe ń dà wọ́n láàmú ẹ wo bí wọ́n ṣe ń kó wọn sí inú omi níṣẹ́ ni wọ́n ń dà wọ́n sínú odò pé kó dò gbé wọn lọ kì bá gbé wọn lọ wọ́n tún ń nà wọ́n mọ́bẹ̀ láwọn tó jẹ́ wípé àwọn ọlọ́pàá àwọn àmì ni wọ́n ń sọ wọn ṣùgbọ́n ní ọjọ́ tó dúdú tán ọjọ́ tó dàrú tán ọjọ́ tí àwọn ọ̀dọ́ ìlú ọ̀hún ọjọ́ tí wọ́n dìde pé àwọn ṣe tán láti gba ara àwọn kalẹ̀ lọ́wọ́ ìjọba ìlú Nepal ológun military police kò lè gba àwọn olóṣèlú yìí.
kódà níṣe ni wọ́n wò wọ́n ran eléyìí túmọ̀ sí wípé agbára ń bẹ ní ọwọ́ ará ìlú jọ̀wọ́ ìjọba lọ. Kí lẹ̀yin náà rò sí fídíò yìí? Kí ni tẹ́yin náà rò? Èmi ṣe rò pé eléyìí ó yẹ kí irú ẹ̀ náà wáyé lórí Nàìjíríà tó ní mọ̀ pé njọ́kan yóò wáyé lórí Nàìjíríà tí àwọn ọ̀dọ́ ìlú Nàìjíríà ló dìde láti dìde fún ìjàngbara àti gbára wọn kalẹ̀ lọ́wọ́ olóṣèlú tó ń fara ní wa lára, tí àwọn ọ̀dọ́ ìlú orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn náà dìde láti ja ìjàngbara láti kúrò ní oko ẹrú eléyìí tí ìjìyà àwọn olóṣèlú tí wọ́n fi mú wá sìn. Léyìn kìí ṣe bí a ń pè fún ogun àbí à ń pè fún wàhálà, à ń pè fún ìjọba tí yóò fún àwọn aráàlú ní ìfọ̀kànbalẹ̀, à ń pè fún ìjọba tí yóò fún àwọn aráàlú ní ẹ̀tọ́ wọn. Ṣùgbọ́n tígbà tíjọba wá fail láti má lè ṣe ẹ̀tọ́ àwọn aráàlú, dandan ni kí n tá a mọ̀ sí rebellion àti revolution, dandan ni kó ṣẹlẹ̀. Ìjọba ní Nàìjíríà máa ṣerú nǹkan báyìí, wọ́n á máa threaten àwọn ará ìlú látara wípé wọ́n á ní àwọn búlọ̀kù WhatsApp, àwọn búlọ̀kù Twitter, àwọn búlọ̀kù Facebook kí àwọn ènìyàn kí wọ́n má lè ní access sí. Bẹ́ẹ̀ sì ni that is only means of livelihood tí àwọn ọ̀dọ́ tí wọ́n fi ń survive, tí wọ́n fi ń gbèrò nùkú lára látara wípé wọn ò rí ìjọba tó péye láti pèsè ń tó tọ́ àti ń tó yẹ fún àwọn ọ̀dọ́. Àmọ́ nígbà tí ẹ bá sọ wípé àwọn nǹkan wọ̀nyí ẹ band ẹ̀ látara agbára tẹ́ ẹ ní, ẹ suspend ẹ̀ látara agbára tẹ́ ẹ ní, kí lẹ fẹ́ kí àwọn ọ̀dọ́ wọn ṣe? Ẹ ti lé wọn, ẹ ti sún wọn dé ara ògiri. Dandan ni kí àwọn náà ṣe pojúdà, kí wọ́n pajúdà sí. Nígbà tí wọ́n bá pajúdà sí tán, ó wá ṣe kí agbára ìjọba kó má ká àwọn ará ìlú mọ́. Ilé tó sì padà wá ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Áfíríkà ló ń ṣẹlẹ̀ yìí. Kì í ṣe ìlú Nepal nìkan ó ní kíní yìí tí ń ṣẹlẹ̀ wọ́lọ́wọ́ báyìí o. Báyìí Indonesia ó ń ṣẹlẹ̀ níbẹ̀, àwọn India tí wọ́n náà ń ṣẹlẹ̀, bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ ni Pakistan ó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé. Bẹ́ẹ̀ ọ̀dọ́ ti ń dìde láti rí wípé àwọn takú ìjọba tí wọ́n ń fi ara ní ará ìlú, àwọn takú ìjọba tí wọn ò ṣe ẹ̀tọ́ ará ìlú fún wọn, tó jẹ́ pé àwọn ọmọ wọn nìkan ni wọ́n ń gbádùn, àwọn ẹbí wọn nìkan ni wọ́n ń fẹ́lá, àwọn ẹbí wọn nìkan ni wọ́n ní access sí any amenities tó bá jọmọ́ ti ìjọba. Eléyìí ní tó ṣẹlẹ̀ ní Nepal yìí ó yẹ kí ó kọ́ àwọn olóṣèlú wa lọ́gbọ́n wípé tí wọn ò bá ṣọ́ra ó sì ń padà bọ̀ lórílẹ̀ Nàìjíríà wá ṣẹlẹ̀ àti ilẹ̀ Áfíríkà tí ìjọba tí wọ́n ti ń fi ara ní àwọn ará ìlú. Genz protest òní tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, orílẹ̀-èdè Nepal sì nìkan lórílẹ̀ àkọ́kọ́ tí àwọn ọ̀dọ́ tí wọ́n yóò gba ìjọba lọ́wọ́ wọn látìgbà tí àwọn ènìyàn tí wọ́n ti ń ṣe protest.